ẹni tó ṣe nǹkan tó dùn mí jù nínú iṣẹ́ tá à ń ṣe Austin Emmanuel ni. Kí ni nǹkan tó ṣe? Mo lọ bá ṣiṣẹ́ ni ó dẹ̀ fìyà jẹ mí gan gidi ni ṣùgbọ́n mi kì í ṣe pé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ kì í ṣe pé mo fi bàjẹ́ kó kàn try ó ṣeéṣe kó náà ti gbàgbé ṣùgbọ́n kó gbìyànjú kó fi correct rẹ̀ ni which mo mọ̀ pé òun náà ó ṣeéṣe kó náà tún ti gbọ́n sí Malókè ní tòótọ́ nígbà tó máa fi di nǹkan bí 8 bí Austin ṣe wá bá mi ó dìdí announce pé kò sí yàrá o kó ní kálukú máa lọ lé mi níbi ìsíkòròdú kò sí yàrá o ká máa lọ lé mi wá wo tó nǹkan bí around 9 kò sí yàrá kẹ̀ mo wá rò pé kí ni mo lè ṣe ilẹ̀ ti ṣú mi lè lọ Kòròdú mọ́ bá gbéra ìgbà yẹn adẹ̀ ṣe máa ń àtúnṣì yọ̀ǹgì jù báyìí lọ mo ní girlfriend kan ládùúgbò yẹn ibẹ̀ yẹn náà jìnnà sọ́dọ̀ ẹ o mo ṣàárọ̀ ọ̀fẹ́ dọ́dọ̀ lídìí yẹn báwo ni ó tiẹ̀ kí mi Àjídé kí ní kan ọgbọ́jọ́ mẹ́ta kí mi báwo jọ mo wá bá Austin Emmanuel ṣiṣẹ́ ni kò fún mi nílé ibi tí máa sùn sí jọ jẹ́ ká jọ lọ sùn ilé ẹ̀ bá dẹ̀ lọ́la kí n tún padà sí location ẹ̀yìn bí lédi ẹ̀ ṣe ní kò sí wàhálà nìyẹn gbé kí n má wọrí bó ṣe fi mí lẹ̀ ní ṣọ́ọ̀bù ẹ̀ bí àdẹ̀ ló ń tà ṣẹ̀mẹ̀ páwọn èèyàn kì í tètè kú òlé ọtí báwọn kan gbà táwọn kọ́sọ́mà ẹ̀ máa lọ wọ́n lọ ní nǹkan bí around 11 bóun náà ṣe pòórá bí mi ṣe rí mọ́ nìyẹn. 11 lálẹ́. bẹ́ẹ̀ ni mo sọ fún yín n bá pe ọmọọṣẹ́ pé wá ọ̀gá ẹ̀ tó ní jó dáàdì wọ́n ti lọlé o kí ni màá wá ṣe bó mo fẹ́ gba ilẹ̀ ṣù Kòròdú ni mo Kòròdú dáàdì ẹ̀ tí màá ṣe fún mi pé ṣẹ́ lè sun ṣọ́ọ̀bù wa. Inú ṣọ́ọ̀bù bí apalọ̀. mo ní bẹ́ẹ̀ ni inú ṣọ́ọ̀bù bí apalọ̀ máa sun ṣọ́ọ̀bù bí apalọ̀ mo dẹ̀ wá gómìnà ní choice kò dẹ̀ sówó kò sí nǹkan kan Balókè mo ṣe tì mí ó wá ní dáàdì inú ṣọ́ọ̀bù mo fẹ́ sùn kí n má tan fóònù kí náà yẹn má bàa reflect ẹgbẹ́ títì ní ṣọ́ọ̀bù yẹn wà kí náà yẹn má bàa reflect síta o torí tí náà bá reflect àwọn èèyàn lérò pé àwọn tan nǹkan kan lẹ̀ nínú ibẹ̀ kan fẹ́ máa wò pé kí ló ṣẹlẹ̀ sùn kí n má tan fóònù kí n rárá wà ń bẹ̀ kí n wà ní òkùnkùn bẹ́ẹ̀ dá ọmọ àwọn ilẹ̀kùn ranù tán máa fà gbòòrò wálẹ̀ yẹn mo ṣe fà mí sínú ẹni kò dẹ̀ sí window kò sẹ́ni tì ibẹ̀ ni mo wà. As I welcome Gender Rose. Káàbọ̀ sórí ètò. Ọ̀gá ẹkùjọ́ mẹ́ta. Ìjọ kan pẹ̀lú. Ẹkù kó lè dá. Ẹ ó tójọ́ mẹ́ta kan náà. Bẹ́ẹ̀ni. Adúpẹ́ lọ́dọ̀ lọ. Ní ṣókí a máa ń gbọ́ Gender Rose lọ́tún Gender Rose lọ ṣé Gender Rose yẹn náà sọ yín gbà tán bí yín ni àbí kí lórúkọ yín gangan for the record. Ẹ̀yin ará ilé ojú tí ẹ fi ń wò wá ò ní fọ́ o. Àmín. Ní wàrà wa tì lágbára lọ́wọ́ Ọlọ́run. Orúkọ mi ni Jídé Ọ̀ṣínáìkè tí gbogbo ayé mọ̀ sí Gender Rose. Ṣé rí Gender Rose tó ń pè mí yẹn Ọlọ́run kó jọ kó bá mi fi ọ̀run kẹ́ ọ̀gá mi kan wọ́n máa ń pe orúkọ ẹ̀ ní Lekinson. Ṣé rí Lekinson ló fún mi ní Gender Rose yẹn ṣé rí mọ̀ pé ńgbà ayé ètò òun máa ń travel from Coke to Coca-Cola ni wọ́n á travel oríṣiríṣi fàbúlà ń gbọ́ nínú fíìmù tó bá ti ń ṣiṣẹ́ tiẹ̀ òun náà ló dénjọ́ náà lọ́run tó ní Gender Rose bó ṣe pè mí ní Gender Rose nígbà náà lọ́run yẹn ló ní kinní kan ní Indian kan ló ń jórúkọ yẹn èwo ní láti gbà yẹn Ọlọ́run dẹ̀ bá mi fàlùbáríkà sí orúkọ yẹn so láti gbà yẹn ni wọ́n ti ń jẹ́ Gender Rose ṣe mọ̀ pé Jídé Gender so bá bá mi fi Rose sí so bí Gender Rose ṣe wáyé nìyẹn owó ti jẹ́ ní. Eré orí ìtàgé ìyá ti tó bí ọdún mélòó? Ó máa ti pẹ́ díẹ̀ ọdún àbòkí ti pẹ́ nu eégún o Ọlọ́run kó jọ kó ṣàánú wa kó tó wà nítò ọ̀la. Àmín. Mo ti wà lẹ́nu iṣẹ́ láti kékeré o láti kékeré ni ṣé mọ̀ pé ọmọ Mùṣín ni mí Mùṣín dẹ̀nà bí mi sí so nígbà tí a kéré láti ṣẹ́rí ní Mùṣín gbà yẹn wọ́n pe lesson kan ní bank private lesson so ṣàṣàlẹ́ ni tó máa wà ní ọ̀dọ̀ wa ń gbà yẹn tí ò ní lọ lesson yẹn ṣẹ́rí lesson yẹn ni mo ti ń practice láti máa act ṣẹ́rí àwọn bàbá wa àwọn bàbá ẹ̀dá wọ́n ṣe kí lórúkọ iṣẹ́ wọn Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́ ń gbà yẹn ṣẹ́rí Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́ tí mo sọ yẹn kì í ṣe tí ọ̀gá wa Lárúdé wá ṣe o wọ́n ti ṣe kan sórí ọ́díò rí orí ọ́díò náà ti kọ́kọ́ ṣe kó tó di pé wọ́n wá gbé sí fíìmù àgbéléwò tí ọ̀gá wa Lárúdé wá ṣe Ẹlẹ́mọ̀ṣọ́ wọ́n ti ṣe kan rí
kì í ṣe ọ̀gá Lálùdé ló ṣe Ẹlẹ́mọ̀ṣọ́ gbà yẹn. So ìgbà yẹn a máa ń bàbá kan wọ máa ń play ẹ̀ lórí ọdún ibẹ̀ ní gbogbo wa máa ń dúró sí àmà lọ máa gbọ́. So ìgbà yẹn èmi náà máa wá ń gbọ́ mo máa wá ń cram àwọn incantations ìgbà yẹn àwọn ọ̀fọ̀ tó ń pa náà ẹ̀ irú Ẹlẹ́mọ̀ṣọ́ gbà yẹn ó ní àbàbà bobo àfojú aláró torí mọ́lò ni ó àti Ẹlẹ́mọ̀ṣọ́ gbà yẹn ni kì í ṣe ọ̀gá wa Lálùdé ìgbà yẹn láti máa ń cram àwọn ọ̀fọ̀ yẹn sórí. So tí n bá wá dé lesson tábà tí ní a fẹ́ ṣe stage play so àwọn nǹkan tèmi gbọ́ nínú eré Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́ gbà yẹn òun ní máa lò wọ́n máa rò pé máa yín mọ́ fọ́ pa o so àwọn ọ̀fọ̀ yẹn lèmi máa ń gbọ́ ń gbà yẹn àwọn ọ̀fọ̀ bùtùmù yàtẹ̀ àṣírí bí ìkà èmi Ẹlẹ́mọ̀ṣọ́ mo jí gini lẹ́nì mo rí gini wọ́jà iná ewu kì í fẹ́wù iná ewu kì í jẹ́wù ní ìgbà yẹn lọ́hùn orí ọ́díò láti máa ń gbọ́ òun lèmi mú then àwọn ọ̀gá wa Adérùpọ̀kọ̀ Pa Jacob àti Papi Lolo àwọn la máa ń gbọ́ lórí ọ́díò ń gbà yẹn so tá bá ti ń gbọ́ àwọn ẹ̀fẹ̀ tó ń ṣe yẹn ìgbà yẹn wọ́n tí ì sí fíìmù gbà yẹn orí ọ́díò láti máa ń gbọ́ so la máa gbọ́ tá bá ti ń gbọ́ òun ni a máa wá fi so àti gbà yẹn ni mo ti máa ń ṣe kinní yẹn ní lesson so gbà tó wá tó time kan tí Big Boy ti ń dé láti ń dàgbà díẹ̀díẹ̀ so wá lórúkọ kan tó ń pè mí gbà yẹn kí lórúkọ yẹn ṣe rí orúkọ yẹn wọ́n máa ń pè mí ní Bàbá Rígi Kọ́lé Bàbá Rígi Kọ́lé torí mo máa ń ṣe tàbá lọ ṣe competition gbà yẹn báyìí wọ́n máa fún mi lówó so gbogbo àwọn nǹkan tẹ́mi ti kọ́ lẹ́nu àwọn bàbá wọn lórí ìpàìmọ́ àwọn bàbá Papi Lolo bàbá Jacob bàbá wa Adérùpọ̀kọ̀ yẹn lèmi máa lọ ń lò ní lesson so inú wọn máa dùn wọ́n á fún mi lówó so ìgbà tó dẹ̀ ti ń dégbé àti ń dàgbà àríyàn encourage wá pé iṣẹ́ yìí dá báyìí so mo kàn drop ẹ̀ dẹ́nu so ìgbà tó dẹ̀ yá nígbà tó Ọlọ́run dẹ̀ ti sẹ́pọ̀ náà ni a máa ṣe ìgbà tá a drop ẹ̀ yẹn àdínbì ìgbà àti ríyàn encourage wa ó ṣeéṣe kọ́ Ọlọ́run ti jẹ́ kó jù báyìí lọ so I drop ẹ̀ so ìgbà tó yá mo lọ sí school so ìgbà tá a dẹ̀ máa fi kúrò school la ṣe tún padà sí ẹnu ènìyàn. ok nínú iṣẹ́ tíátà yìí ẹ ti pẹ́ ń bẹ̀ ṣé a rí celebrity kan tó jẹ́ òṣèré gbajúgbajà tó jẹ́ pé bóyá ẹ pè wọ́n ni tàbí ẹ fẹ́ bá wọn ṣe tán bójú yín jẹ́ rí. Ibi tí èèyàn ò sí Ọlọ́run wà ń bẹ̀ o èmi ò ṣe mọ̀ pé iṣẹ́ wa challenge wà ń bẹ̀ mi ò ẹnìkankan ò bà ojú mi jẹ́ rí ṣùgbọ́n tí ẹ bá ní ká sọ nípa ìpèníjà tààrí Ọlọ́run kó ṣàánú wa ni o ṣẹ́rí story mo pray pé níwọ̀n bá ti máa fi sọ kọ́lọ́ má jẹ́ kí n ṣe ní fóró dárúkọ ẹni yẹn tí máa fi parí kíní yẹn ṣẹ́rí àwọn kóòdù ìjọ náà lọ́hùn ni ẹni ẹ̀dẹ̀ ní kí wọ́n bá wọn ṣiṣẹ́ ìgbà yẹn Kòròdú ni à ń gbé ọ̀nà yẹn jìn ṣàlà lọ bá ṣiṣẹ́ ń gbà yẹn bẹ́ẹ̀ ẹni tó ṣe nǹkan tó dùn mí jù nínú iṣẹ́ tá à ń ṣe yìí Austin Emmanuel ni. kí ni nǹkan tó ṣe. mo lọ bá ṣiṣẹ́ ni ó dẹ̀ fìyà jẹ mí gan gidi ni ṣùgbọ́n mi kì í ṣe pọ́rọ̀ tí mo fẹ́ sọ kì í ṣe pé mo fi bàjẹ́ kó kàn try ó ṣeéṣe kó náà ti gbàgbé ṣùgbọ́n kó gbìyànjú kó fi correct ara ẹni which mo mọ̀ pé òun náà ó ṣeéṣe kó náà tún ti gbọ́n sí ní ọdún náà lọ ó ti gbá ó pè mí síṣẹ́ kan Kòròdú ni jẹ́jẹ́ mi ni mo wà ní location ẹ̀gbọ́n mi ní báwo ni ẹ̀hún fẹ́ ṣiṣẹ́ kan ní ọ̀nà ọ̀dọ̀hún ọ̀nà ọbẹ̀ yẹn jìn ó ṣàjìnà sí Kòròdú ọ̀nà Àbòrú ó jìn lè pè mí síṣẹ́ mo lókè mo ní màá wá mo dẹ̀ dé bẹ́ẹ̀ tí àwa tí ẹ̀ pọ̀ ń bẹ̀ a pọ̀ lóko yẹn dáadáa nígbà tá a dẹ̀ dé bẹ́ẹ̀ àti wọ́n ti ń ṣiṣẹ́ nìkan bí around 7 rọ̀lẹ́ iṣẹ́ ò dẹ̀ kàn mí ìgbà wo la fẹ́ ṣiṣẹ́ báyìí ni ọmọ mi bá pè mí ìyẹn jẹ́ fowó lẹ́wà ọ̀gá ó wà lóko yẹn wájọ́ wà ń bẹ̀ ni o ọ̀gá iṣẹ́ bọ̀bọ̀ yìí máa ń jáde lóòótọ́ o iṣẹ́ gidi ni ó máa ń lálùbáríkà iṣẹ́ Austin máa ń rin ilẹ̀ gan ṣùgbọ́n kò ní fún yín ní rúùmù tẹ́ máa sùn o kí n tètè ya máa lọ lé o wọ́n ní jẹ́ ìfọ̀rọ̀ ló ń sọ nígbà tẹ́ pé fún ara ẹ̀ ló pè mí báwo ni o ṣe ní fún mi ní. mo sọ fún yín bẹ́ẹ̀. o sọ bẹ́ẹ̀ fún mi máa lókè ní tòótọ́ nígbà tó máa fi di nǹkan bíi 8 bí Austin ṣe wá bá mi ó dìdí announce pé kò sí yàrá o kó ní kálukú máa lọ lé mi ní níbi sí Kòròdú kò sí yàrá o ká máa lọ lé mi wá wo tó nǹkan mi around 9 kò sí yàrá kẹ̀
èmi dẹ̀kẹ̀rẹ̀ mo máa ń determine kí n tó kó nulẹ̀ pé tí n bá fi lè lọ location máa make sure pé mo ṣiṣẹ́ tí mi ìbá ní ṣiṣẹ́ máa ti mọ̀ láti lé ni mi ní lọ. Are you getting my point? I'm getting. Nígbà tí ìwọ jẹ́ fi sọ pé iṣẹ́ máa ń dán máa ń lálùbáríkà máa ní dandan máa ṣe but Austin o nǹkan tó ṣe fún mi ó burú jáì mo wá rò pé kí ni mo lè ṣe ilẹ̀ ti ṣú mi lè lọ Kòròdú mọ́ bá gbéra ìgbà yẹn adẹ̀ ṣe máa ń àtúnṣì yọ̀ǹgì jù báyìí lọ mo ní girlfriend kan ládùúgbò yẹn ibẹ̀ yẹn náà jìnnà sọ́dọ̀ ẹ o mo ṣàárọ̀ ọ̀fẹ́ dọ́dọ̀ lédi yẹn báwo ni ó tiẹ̀ kí mi Àjídé kí ní kan ọgbọ́jọ́ mẹ́ta òkè mi abáwo jọ mo wá bá Austin Emmanuel ṣiṣẹ́ ni kò fún mi nílé ibi tí máa sùn sí jọ jẹ́ ká jọ lọ sùn ilé ẹ̀ bá dẹ̀ lọ́la kí n tún padà sí location ẹ̀yìn bí lédi ẹ̀ ṣe ní kò sí wàhálà nìyẹn gbé kí n má wọrí bó ṣe fi mí lẹ̀ ní ṣọ́ọ̀bù ẹ̀ bí àdẹ̀ ló ń tà ṣe mọ̀ pé àwọn èèyàn kì í tètè kú òlé ọtí báwọn kọ́sùgbà táwọn kọ́sọ́mà ẹ̀ máa lọ wọ́n lọ ní nǹkan bí around 11 bóun náà ṣe pòórá bí mi ṣe rí mọ́ nìyẹn. 11 lálẹ́. bẹ́ẹ̀ ni mo sọ fún yín n bá pe ọmọọṣẹ́ pé wá ọ̀gá ẹ̀ tó ní ijó dáàdì wọ́n ti lọ lé o wọ́n ti lọ lé o kí ni màá wá ṣe bó mo fẹ́ gba ilẹ̀ ṣù Kòròdú ni mo Kòròdú dáàdì ẹ̀ tí màá ṣe fún mi pé ṣẹ́ lè sun ṣọ́ọ̀bù wa. Inú ṣọ́ọ̀bù bí apalọ̀. mo ní bẹ́ẹ̀ ni inú ṣọ́ọ̀bù bí apalọ̀ máa sun ṣọ́ọ̀bù bí apalọ̀ mo dẹ̀ wá gómìnà ní choice kò dẹ̀ sówó kò sí nǹkan kan bá lókè mo ṣe tì mí ó wá ní dáàdì inú ṣọ́ọ̀bù mo fẹ́ sùn kí n má tan fóònù kí náà ẹ má bàa reflect gọ́s ẹgbẹ́ títì ní ṣọ́ọ̀bù yẹn wà kí náà ẹ má bàa reflect síta o torí tí náà bá reflect àwọn èèyàn lérò pé àwọn tan nǹkan kan lẹ̀ nínú ibẹ̀ kan fẹ́ máa wò pé kí ló ṣẹlẹ̀ sùn kí n má tan fóònù kí n rárá wà ń bẹ̀bẹ̀ kí n wà ní òkùnkùn bẹ́ẹ̀ dà ọmọ àwọn ilẹ̀kùn ranù tán máa fà gbòòrò wálẹ̀ yìí mo ṣe fà mí sínú ẹni kò dẹ̀ sí wíńdò kò sẹ́nìtì ibẹ̀ ni mo wà. Ẹ̀fọn ooru. pátápátá ẹ̀mọ̀ bí táwọn ọlọ́tí ti wọ̀ tó ti dọ̀tí lẹ̀ ìgò tó ti fọ́ sílẹ̀ ẹ̀fọn ooru gbogbo ẹ̀ ló mú níbẹ̀. mọ́jú bí ṣe wà ń bẹ̀ mọ́jú ni. tẹ bá fẹ́ tọ̀ nǹkan. ìtọ̀ bá wo kò ìtọ̀kẹ̀ mo dátọ̀ yẹn mọ́ di ni. tílẹ̀ fi mọ́. mo kọ́kọ́ fẹ́ mú ìgò ọtí kí n tọ̀ sí ṣùgbọ́n àmọ́ kan tí èèyàn fi ń ṣe nǹkan tó ń bí èèyàn nù láti dá mọ́ ìyá yẹn jẹ mí. nígbà tí n bá fẹ́ wa gbó báyìí tí n bá tó fún àtúnyà pa nígbà tó yá tílẹ̀ mọ́ bó ṣe dé nìyẹn ọmọ yẹn ti ẹ̀ gbìyànjú nígbà tó máa dé ní 8 àárọ̀. bí 8 àárọ̀ ó gbìyànjú láti 11 lálẹ́. ó dé 8 àárọ̀ nígbà tó dé tó ṣí ní báyìí láti ẹ̀ka ara ẹ̀yin lẹ́jẹ̀ ń tètè dé ṣe àgbélé ọtí níbi ọ̀sán làwọn máa ń dé torí pé ẹwà bí ló jẹ́ kí n tètè dé mo ní nígbà tó yá ló bá ṣí mi lẹ̀ ní tí ẹ fi ṣùgbẹ́ gbà báyà gbèrú mi n bá tún padà sí location Austin. ẹ tún padà sí location. bẹ́ẹ̀ ni mo padà sí location Austin. ẹ̀yin tó yẹ kẹ́ máa lọlé. bẹ́ẹ̀ ni mo padà síbẹ̀ nígbà tí mo wá tún dé location yẹn la bá bẹ̀rẹ̀ iṣẹ́ débẹ̀ kìíní ọ̀gá àná tí mo wà ń bẹ̀ kò fún mi lóúnjẹ o ò fún mi ó yá wọn dáná àdúrà wọn ṣáà fún mi lóúnjẹ mo jẹun àṣà wà ń bẹ̀ nígbà tó yá o gbà tó tún máa yaṣẹ́ mi wọ́n bá yà lẹ́nu nǹkan bí around 7 lálẹ́ ṣé màá tún lọ padà sun inú ṣọ́ọ̀bù tó ti tú nílẹ̀ àbánirọ̀ nígbà tí mo dé àbúrò mo ti ń lọ kí ló máa ó yẹ gbà mí lọ́wọ́ nìyẹn èmi tí ẹ ti ṣàdúrà iṣẹ́ ìyá aṣojú wá ó gbà mí lọ́wọ́ fún mi ló ẹ̀gbọ́n mi kò sówó ẹ máa lọ Austin kò sówó ó ní kò sówó kí n máa lọ n bá ṣe báyìí ṣe rojú ti máa gbé sókè omi yẹn kàn fẹ́ jábọ́ mo kàn ṣáà da omi yẹn mojú ń bá bọ́ta mi ò dẹ̀ lówó lọ́wọ́ ń bá bọ́ta mo bẹ̀rẹ̀ sí ní tọ́ owó. kò sówó kankan lọ́wọ́ yín. mo ti kò sówó gbogbo owó tí mo fi wọ mọ́tò lọ sọ́dọ̀ tí mo sùn sí owó mo ti ra bíi búrẹ́dì ra bíi gálà bíi nǹkan lójú ọ̀nà kò sówó mọ́ nígbà mo bá débẹ̀ mo ní ó bá lọ ẹjá lọ tún lọ ṣiṣẹ́ ń bò mí wọ́n dẹ̀ fi mí lẹ̀ síbi dúró. báwo lẹ ṣe wá délé. ẹ ṣe nígbà tó yẹ mo bá bọ́ tàbí ẹ̀sìn ní tọrọ owó àǹtí ẹjọ́ ẹ wo ìyẹn kan ti ẹ̀fọ́ yẹn kọ́ yàn lẹ́wọ̀ obìnrin bá fọwọ́ tán ṣe báyìí òun ò lówó lọ́wọ́ n bá lọ ṣe ìgbà yẹn ayé ìgbà Jacofic àwọn tí wọ́n máa ń ṣe fíìmù tó máa fi rent àwọn CD rent n bá lọ ẹjọ́ actor ni mí tẹ bá ń wo fíìmù ẹ máa rí mi ojú yín familiar lóòótọ́ ṣe nìyẹn bá fún mi ní owó yẹn Ọjọ́ta ló gbé mi dé Ọjọ́ta ló mo dẹ̀ ń lọ Kòròdú Ọjọ́ta lówó yẹn gbé mi dé nígbà tí mo dégbà tó gbé mi bá dé Ọjọ́ta mo wá ń rìn ókòdú mo wá ń wá kọ̀ǹdọ́tọ̀ tó gbé ẹ̀rọ díẹ̀ ṣódà bá tiẹ̀ wọnú mọ́tò tí bá ní mi ìlúgbó bá ṣà ń wá kọ̀ǹdọ́tọ̀ káàkiri ń bá rí kan bá wọlé owó ń kọ́ mi ọmọ ìyá ṣe ń jẹ́jẹ́ o
mi ò lò kó sì dìde ẹ̀dẹ̀ jókòó mẹ́pẹ́ lówó lọ́wọ́ ẹ̀ kó sì dànù kẹ́ dìde má ti gbé mi dìde ẹlòmíì bá jókòó. ẹ tó lówó lọ́wọ́. ẹ tó lówó lọ́wọ́ bá jókòó láṣàṣe àti hun àti hàn ó dọ̀ burúkú ìbá mú àti ń bọ́ sóòrù ilẹ̀ tó ti ń ṣú. labáṣá bí ẹni àdékòòdù mo dẹ̀ tún sì máa wọ mọ́tò mi tí mo lágríkì yẹn débi tí mò ń gbé. bí ìṣàwò. ní ìṣàwò ọ̀gọ̀kọ̀ lọ́rùn yẹn n bá ń fẹsẹ̀ rìn lálẹ́ yẹn. látà greek máa lọ. bẹ́ẹ̀ ni mo bẹ̀ sí ní fẹsẹ̀ yín lọ yá mo fẹsẹ̀ rìn gan. nígbà mo ṣáà débì kan agbára ti fi ń bá juwọ́lẹ̀ ẹ̀yìn kí ni lọ asọ́lọ̀. nígbà mo wọlé ẹgbọ́n owó nǹkan ṣàṣàánú mi ní ìgbowó. ẹ ṣe mi ìlò ẹ bá ṣe ogun yẹn fáwa o ẹ fi ogun yẹn lẹ o kí ni kan mi ní mi fi ogun yẹn lẹ owó ni ò sí mo fẹsẹ̀ rìn ẹ kó ṣì bọ́lẹ̀ bí ṣe bọ́lẹ̀ nìyẹn o. ẹ̀rẹ̀ tí délé. mi ti délé mo tún máa ní láti gbé ọ̀kadà láti bẹ̀ yẹn délé mi. ẹ wo bí ṣe fẹsẹ̀ ṣá nìyẹn délé. ẹ má jẹ́ n purọ́ fún yín nígbà tó dijọ́ kejì hospital ni mo land sí. In fact terrible experience ni. ó dùn mí láti gbà yẹn mo kàn gbé it's one of those things. mo ṣe jẹ́ kí n. ṣàjẹrí iṣẹ́ wa yìí challenges oríṣiríṣi ló kún bẹ́ẹ̀. ó pọ̀ o eléyìí ilé kan mo kàn sọ àìmọye o bẹ́ẹ̀ náà lára ẹni tó ṣe dáadáa fún wa o. èwo ní experience tó dùn mọ́ yín nínú jù nínú industry tó jẹ́ pé ẹ̀rí gbàgbé mọ́. tó bá ní experience ẹni tó kọ́kọ́ sanwó fún mi nínú iṣẹ́ wa tá à ń ṣe ìyéreko ni o. báwo ló ṣe lọ. mo lọ bá wọn ṣiṣẹ́ náà ni ìjà yẹn gan-an àwẹ̀ ló bọ́ sí. ìyá yẹn Ọlọ́run bá mi lọ́rẹ̀ ẹ̀mí. àmín. Ọlọ́run ò tí ì ní bá wa fi kú pàyà yẹn báyìí. àmín. nítorí pé Christian lèmi tó bá ti gbọ́n jẹ àwọn tó ń jẹ sàárì màá ní màmá máa jẹ sàárì mi gbà wẹ̀. ẹ̀jẹ̀ gbà wẹ̀. mi ò àwẹ̀ kí ni n máa bá wọn jẹ sàárì tá a bá jẹun tó à lọ sùn tó bá tún di láàárọ̀ tó bá ti ń ṣoúnjẹ fáwọn tí wọn ò gbà wẹ̀ jẹndọrọ o tún jẹun màmá mi ò gbà wẹ̀ nígbà tá a dẹ̀ ń lọ níwájú Ọlọ́run àti màmá yẹn fún mi ní owó gidi that is the látọ̀dún tí mo ti ń ṣiṣẹ́ that is the first time tẹ́wọ́ gba owó gidi tí máa tẹ́wọ́ gba owó tí mo gba owó nígbà màmá fún mi lówó mi ní owó yẹn pọ̀ ń gbà náà lọ owó yẹn kéré ń sìn ṣùgbọ́n ó pọ̀ ń gbà náà lọ màmá àbẹ́mi kọ́ ni màmá mo yà tètè rìn lẹ́ẹ̀lẹ́ mo bá sá lọ tó kí màmá má bàa change mind ẹ̀ dẹ́ndọ́rọ́ sì wọ́kọ́ la fẹ́ fún lówó mo yà tètè tú dànù so that is àtìgbà yẹn adúgbò lọ́dọ̀ Ọlọ́run tí a dẹ̀ ti ṣe bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ọlọ́ndẹ̀ fọ̀pọ̀lọpọ̀ ọmọọṣẹ́ kẹ́mi nítorí in fact tí èèyàn bá ń sọ nídìí iṣẹ́ tí Ọlọ́run fi kẹ́mi ju ọmọọṣẹ́ ni mo lọ́mọọṣẹ́ ẹ jẹ́ kí n sọ pé gbogbo mo ṣe wáyé gbogbo ẹnu ni mo fi sọ ní gbogbo Mushin local government ní ìgbà yẹn kò sẹ́ni tó ní ọmọọṣẹ́ tó mi tí bá ń débì kan tí bá jókòó níbì kan báyìí wọ́n á mọ̀ pé mo wà mẹ́ torí máa kó èrò dé bẹ́ẹ̀ ni so wọ́n máa mọ̀ pé mo wà mo dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àwọn ọmọọṣẹ́ mi gbogbo wọn ti ń ṣe dáadáa gbogbo wọn ti ń lórúkọ ìtò travel but I thank God ṣé mọ̀ pé nǹkan tó wà lọ́rọ̀ iṣẹ́ yìí ni pé tí èèyàn bá ó dàbí kí èèyàn kọ́ṣẹ́ mẹkáníìkì ṣe pé tó bá kọ́ṣẹ́ mechanic tí ọ̀gá tó kọ́ iṣẹ́ mechanic tóun ò bá ń lówó kò mí pé wọ́n ọmọ tó ní ò ní lówó. bẹ́ẹ̀ni. Did you get the scenario now? kò mí pé èmi mo kọ́ iṣẹ́ èmi ò lórúkọ kò mí pé ọmọ tí mo kọ́ ò ní lórúkọ. mo dúpẹ́ lọ́dọ̀ lọ gbogbo àwọn ọmọ tá a kọ́ ń gbà yẹn ọ̀pọ̀lọpọ̀ èyí tó wà lábúrò èyí tó ti lórúkọ tó ń ṣe dáadáa èyí tó dẹ̀ jẹ́ pé gbogbo àwọn tí mo wá dá ìpínsí tó ń fojú pa mí rẹ̀ o. ọ̀gá mi kódà gbà mí gan máa broke hello bó jẹ́ kí n pe Láìdé Abdulmaruf Láìdé Abdulmaruf kan náà Láìdé ọmọọṣẹ́ mi ni gbogbo ẹnu ni mo fi sọ ọmọọṣẹ́. ní àwọn táìmù kan ẹ máa ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àtijọ́ súnmọ́ sáìdì kí ni ìbáṣepọ̀ tó wà láàrin. kò sí ìbáṣepọ̀ kan náà ju pé àbúrò mi ní Jayé àbúrò yìí ni àbúrò mi ní Jayé torí tí n bá pè àní àbúrò mi torí ẹ̀fẹ̀ yẹn pọ̀ àbúrò mi kí ló ṣẹlẹ̀ ẹ̀gbọ́n mi kíní kan máa sọ sórí ìgbà máa ń ṣeré ó wá ní àbúrò kan Sam yẹn director ni àbúrò mi ni Sam àbúrò tó dá ọmọ tó dá ni Ọlọ́run á bá mi dúró tì nǹkan tó dá àti nǹkan tí ò dá nínú tí Ọlọ́run bá mi ṣí ọ̀run ẹ̀ ní dáadáa kò ṣe mọ̀ pé tí ìgbín bá fà ìkara wọn kò síṣẹ́ tó bá fẹ́ ṣe ń gbà yẹn tí ò ní pè mí sí ṣẹ̀dẹ̀ pé tó bá ti pè mí síṣẹ́ á pè ẹ̀gbọ́n tó jẹ́ Jayé Kútì so nǹkan tó fà tí gbogbo àtijọ́ máa ń ṣiṣẹ́ papọ̀ nìyẹn tó bá ti pè mí á pè Jayé
tó bá ti pè mí Àpèjayé so nǹkan tó ṣe jẹ́ tó yẹ pé ìgbà yẹn kó tún máa ń sábà pe ọ̀gá wa Àǹtàláníyàn bẹ́ẹ̀ni tó jẹ́ pé àwọn èèyàn ní ọ̀gá ó ṣe jẹ́ pé iṣẹ́ tí Jayé bá wà táǹtà bá wà ẹ máa ń sábà wà ń bẹ̀ tíṣà bá ti ń ṣiṣẹ́ ń gbà yẹn ó máa pè mí Àpèjayé àpè Àǹtà so ìwọ̀n bá àjọṣepọ̀ tó wà ń bẹ̀ náà ni kájọ ṣiṣẹ́ papọ̀ gbogbo wọn dẹ̀. mo ti ń ṣe fíìmù sí kò tí ì sí fóònù gbà yẹn kò tí ì sí GSM kò tí ì sí fóònù gbà yẹn tí mo ti ń heart kò tí ì sí fóònù. nǹkan tó kàn ṣẹlẹ̀ ni pé kọ́lọ́n bá mi fi ọ̀run kẹ́ ọ̀gá mi kan epo kínkín. epo kínkín epo kínkín. Ọlọ́run fọ̀run kẹ́ wọn. Ọlọ́run bá mi fọ̀run kẹ́ George Arante yẹn George Lekinson tí mo ló fún mi ní orúkọ Gender Rose ṣẹ́rí tá bá ti ń lọ location gbà yẹn èmi jẹ́ nìkan tó jẹ́ pé mo máa ń respect ẹni tó bá dàgbà ẹni tó bá ti jù mí lọ mo máa ń bọ̀wọ̀ fún gan tí mo máa ń respect gan tó yẹ kí mo máa ń bá òfin tó bá ti jù mí lọ torí ẹ̀kẹ́ ẹni tó bá kéré sí mi bá fẹ́ rìn mí fín máa rò pé báyé ṣe dancing ní èmi kì í fi taratara bínú torí gbogbo ẹ ti dàrú sí so mo ti ń ṣe fíìmù kó tó di pé fóònù wà tàti so tá bá fẹ́ lọ location gbà yẹn a máa ń wára wa ni àwa la máa lọ sílé àwọn ọ̀gá yẹn bí ọ̀gá ẹjọ́ tíṣẹ́ bá wà yìí dẹni iṣẹ́ ìgbà yẹn ò dàbí ìsìn tó bá fẹ́ ṣiṣẹ́ ìgbà yẹn tí o bá tí rí rẹ nínú fíìmù má rí rẹ nírí pé o wà nínú fíìmù yẹn o torí tó bá ṣiṣẹ́ wọ́n lè gé o kò dàbí ayé ìsìn mọ́ wọ́n lè gé o so because ìgbà yẹn o gbọ́dọ̀ mọṣẹ́ yìí o gbọ́dọ̀ good o gbọ́dọ̀ mọ iṣẹ́ yẹn o gbọ́dọ̀ gba training o gbọ́dọ̀ gba training yẹn tààrà kó mọ̀ kì í ṣayé ìsìn tó ti di pé irú wa ògiri wa. tí wọ́n bá join ilé ní a ti bẹ̀rẹ̀ sí ṣe. so ìgbà yẹn o gbọ́dọ̀ good because tó o bá good wọn ò ní lù ẹ́ ìgbà yẹn ni so kò pẹ́ tí mo bẹ̀rẹ̀ sí ní ṣe fíìmù lọ́dọ̀ ọ̀gá mi Sunday Osai kọ́lọ́n kó bá ń fọ̀rún kẹ́ kò pẹ́ tí mo bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ yẹn báyìí ni Ọlọ́run wá ń jẹ́ kí wọ́n rí mi bí èmi náà mo wà lọ́dọ̀ ọ̀gá mi ni mo ti ń lọ́mọṣẹ́. ẹ ṣe wà lọ́dọ̀ ọ̀gá mo wà lọ́dọ̀ ọ̀gá mi ni mo ti ń lọ́mọṣẹ́. so ìgbà tó yá ọ̀gá mi báyìí mo dẹ̀ fún ní gbogbo ẹ̀ ó dẹ̀ ṣe freedom fún mi gbà náà lọ. so àwọn ọmọọṣẹ́ mi ti rọ̀gbà yí mi ká nǹkan kan tó jẹ́ pé jealousness yẹn pọ̀ torí àwọn ọmọ yẹn pọ̀ nígbà yẹn tá bá lọ ṣiṣẹ́ Gender Rose mi Gender Rose àwọn ọmọ yẹn ló túbọ̀ jẹ́ kí n lórúkọ tó bá mú ilé ta ní ọmọ Gender Rose mi ìwọ nǹkan ọmọ Gender Rose mi ìwọ nǹkan àwa ṣe program kan gbà yẹn ẹ̀yìn Àkùlà ní ìgbà tí ọ̀gá wa Àjàlá fẹ́ jẹ gọ́vnà Àjàlá Jàlígò tó fẹ́ jẹ gọ́vnà wọ́n wá fẹ́ ṣe beauty contest nígbà yẹn ní Mushin nǹkan tó jẹ́ kí orúkọ yẹn kó bọ́ tàdí ẹ̀ nìyẹn pé àbádẹ́ka ọmọọṣẹ́ mi ló wá win ní beauty contest nígbà yẹn ọmọ olómi ọmọ Gender Rose bí Ọlọ́run ṣe fi àlùbáríkà sí torí kánilé kì í sìn fún mi ní orúkọ yẹn ní ọ̀sẹ̀ yìí ìgbà tó di ọ̀sẹ̀ tó máa tẹ̀lé náà ṣe beauty contest yẹn tí ọmọ mi wá win ló Gender Rose lórúkọ yẹn ṣe wọ́n ṣe mọ orúkọ yẹn ni so bí ó ṣe jẹ́ nìyẹn so àwa náà ti ń ṣiṣẹ́ ìtọ́jọ́ mẹ́ta fóònù tí ì sì ń gbà yẹn fóònù tí ì sí o nígbà tí mo lọ́mọṣẹ́ ní 2000 mo ti ń lọ́mọṣẹ́ as 2000 ṣé 2000 àfi ṣé 2004 ni àbí 2005 2004 mo ti ń lọ́mọṣẹ́ ó tọ́jọ́ mẹ́ta náà so mo rántí pé mo ti ń lọ́mọṣẹ́ as 2004 àbí 2003 2005 ni mo wá ṣe second year anniversary nígbà náà lọ kọ́lọ́n kó fèrè síṣẹ́ wa. àmín máa bèèrè àwọn question kan. Òṣùpá àti Pasuma ẹ mú kan. ẹ máa mú kan láàrin Alhaji Wasiu Alabi Pasuma àti Dr. King Saheed Òṣùpá ẹ mú kan. Pasuma ni. kí ló dé. ẹ gbọ́ ni wọlá olórin làlà bí òwerin ọmọlọmọ yẹn Paso ni o Paso ni o kì í ṣe kébéyà pé mò ń gbọ́ music gbọ́ Paso ọmọ ni ṣe rí kì í ṣe kébéyà pé mò ń hype àbí ẹ mọ̀ pé tí nǹkan bá dẹ̀ jẹ́ ká ṣe kó dáa ṣe yí gbogbo wa ni à ní Facebook à ń wọ́ là ń wo nǹkan tó ń ṣe lórí social media kò sí ẹni tó sọ̀rọ̀ Paso ní burúkú Paso ni láti ilẹ̀ Paso ni dó gbogbo àjọ dàgbà sí Mushin ni a lè má mọ̀ra o ṣùgbọ́n tí mo lè sọ díẹ̀ nínú story ẹ̀ bọ̀ kì í ṣe story ẹ̀ ni torí mo mọ̀ dáadáa mo mọ̀ gan o
nígbà tí o tiẹ̀ tí lórúkọ tí kí lórúkọ ọmọdé yìí kókó orí òun ni first elégbì ẹ̀ nígbà yẹn tí Paso bá fẹ́ play bí kan kì í ṣe Paso náà fẹ́ rí kókó orí làwọn èèyàn fẹ́ rí o. kókó orí ti fàdá gẹ̀rí. kókó orí làwọn èèyàn fẹ́ rí torí ìgbà yẹn kókó orí yẹn ni tí Paso bá ti túlẹ̀ báyìí kókó orí yẹn ló máa gbé torí Paso ni first eléré tó dá kọ́ máa àwọn elégbè Paso ló dálẹ̀ nínú orin lẹ́nu bẹ́ẹ̀ ni ká máa di nasa lẹ́yìn elégbè Paso ló dálẹ̀ so kókó orí yẹn ló ti kọ́kọ́ máa ń jù mi ò máa ṣe tí kókó orí ṣe o kó tó di gbókò lẹ́yìn ẹ̀ o ṣùgbọ́n tí bá ní kí n tẹnu bọ̀rọ̀ ẹ̀mí ní àwọn àṣemáṣe yẹn náà àmọ́ gbà yẹn náà lọ ní mímú ṣe ṣùgbọ́n Paso ni o Paso ni o ọmọ ni. ojú yín òjò ojú ẹni tó máa ń lọ ságbo ní fújì tó fi di pé wá mọ àwọn sítórì kan. ìdí ni pé èèyàn gbọ́dọ̀ gbé Mushin kó má mọ Paso. bẹ́ẹ̀ ni. àwa náà kì í ṣọmọdé at least gbogbo wa ń gbà yẹn náà mi ò mọ̀ ó dàgbé Paso náà lọ sí St. Michael Primary School torí tó bá gbé Mushin St. Michael ló máa lọ ńgbà tá a kó St. Michael torí ìgbà tí mo wọ primary 1 ní 1975. 1975 ni mo primary 1 ó dẹ̀ máa pé 6 years. tọwọ́ yẹn máa tètí bá. ẹ̀wọ̀n tí ẹ̀ ṣe lọ mi ò mọ̀ ọ́n náà ṣe kọ́wọ́ tètí but àwo experience ẹ̀ o but ó máa pé ọdún 6 yẹn kó tó wọ primary 1 nù báwo máa pọ́ ọdún 6 yẹn so ní 1975 ni mo wọ primary 1 nígbà tá a ṣe gẹ̀rẹ́gẹ̀rẹ́ ajáde primary 6 wọ́n wá kó wa lọ sọ́kọ̀tà ìgbà yẹn àwọn ọmọ bàbá ṣó àwọn Paso náà ó dà pé school kan ní Ìdí-Òro ní Paso lọ́ngbà yẹn so gbà yẹn láti ń gbọ́ tó dàtí school ló ti ń kọrin Nigerian model àti school ló ti ń kọrin làwa ti ń gbọ́ pé nìkan kọrin wọ́n gbìn Paso so from there ìgbà tí wọ́n kó wa lọ sọ́kọ̀tà èmi bá repeat ìgbà yẹn ṣẹlẹ̀ pé tí wọ́n bá repeat ìgbà yẹn ó máa ń tìyàn lójú kì í ṣe ti sin yán tó máa repeat school tó máa fi ṣayọ tó máa yan bọ̀ ní mo repeat ìgbà yẹn mi ò lè repeat mo wá kúrò ńbẹ̀ mo lọ repeat mo wá lọ sí school tán pè ní Atúnraṣe ní Sùúrùlérè so Atúnraṣe yẹn ni mo ti jáde ní 1986 ni mo jáde secondary school so ìgbà yẹn kò tí ì sí GSS ìgbà yẹn class làkà ìgbà yẹn form ti lọ form 1 form 2 form 3 ti lọ so class 1 class 2 class 3 class 4 class 5 làbàdé gbà yẹn so gbogbo time yẹn láti mọ Paso. Paso ti ń ṣe live. ló ti ń ṣe live ìgbà tó kọ́kọ́ máa kọ orin tèmi kọ́kọ́ máa gbọ́njú mọ Paso ṣé mẹ́pà 100 naira kan pépà lọ́dún náà lọ́hùn ó wá play fún àna ẹ̀ wọ́n pe àna ẹ̀yẹn ẹ̀yìn ní kókà sùúrà. ní kókà ló ti wá play lọ léèsì ayé pé ní Paso owó ń gbà. ọ̀dọ̀jà lámàlà. tó ló fẹ́ ọmọ ń bẹ̀ ó fẹ́ sùúrà yẹn ló bí Baraka. ìyá Baraka. àbúrò wa pátápátá ní sùúrà so gba yẹn ní Paso wá play Ọlọ́run kò ṣe Paso Ọlọ́run á bá mi ṣe dáadáa fún Ọlọ́run á bá mi ṣe dáadáa ìgbà yẹn ló wá play làwa náà bọ́ta pẹ̀lú ṣéǹjì tó wá lọ wá ń gbà yẹn lànà ìgbà yẹn léèsì ayé pé ló wọ̀ náwó fún torí kò sẹ́ni tó mọ̀ ní eléyìí ó ga ijó la rí àrówó nígbà náà ló àmọ́ kí Paso máa di báyìí. àwọn tí ì ṣe ábọ̀mù kẹ̀ kò ì ṣe ábọ̀mù Paso ìtì lórúkọ ń gbà ṣẹ́rí mi ò fẹ́ rí lè sọ̀rọ̀ ṣẹ́rí kíní kan wà kí eléré bá máa gbé kóléré kan bá máa gbérí ní Mushin ó máa kọ́kọ́ fèsì àdánwò ṣẹ̀mẹ̀ pé ńgbà tí Sanni tí Adéṣọ̀ká máa gbérí wọ́n ná bàbọ̀ lọ́wọ́ ẹ̀yìn Paso náà wọ́n ló ń rọ́ọ̀bù ní láìṣepo jàlè Ọlọ́run má jẹ́ kí àkósọ́wọ́ lọ́wọ́ ìgbà tí Paso máa kú lẹ́wọ̀n lọ́dún náà lọ́hùn ìgbà yẹn bóyá gbà yẹn ló wá ṣe eré yẹn ní kókà léèsà yìí pé báyìí ló wá àbí torí Paso náà ní problem ṣẹ́rí ìgbà yẹn kò sí eléré tó bá máa dìde ní Mushin wà á kọ́kọ́ ní problem kan problem yẹn báyìí tọ́lọ́ bá jẹ́ kó bọ́ báyìí akàn píkì ni Sanni tí náà ní problem yẹn kó tó di pé àwọn Báyọ̀ Ojúyọbọ wọ́n pọ̀ bẹ́ẹ̀ Mushin wọ́n pọ̀ Tẹ̀kọ̀yé Ṣínà Àkànní Pure Water wọ́n máa pọ̀ eléré pọ̀ Mushin tí mi ò tiẹ̀ lè dárúkọ ṣùgbọ́n Paso yẹn dá mi lójú dáadáa. Mushin yẹn ẹ mọ̀ pé ó dàbí entertainment hub fún àwọn onífújì nù àti wàá gbọ́ nínú ìtàn pé kódà àwọn bíi Dr. Sikiru Ayinde Barrister tọ́lọ̀ fi orí jí wọn àwọn náà ti fi gbà kan wà ní Mushin rí àgbọ̀ nínú ìtàn náà. wọ́n wà ní Mushin ṣùgbọ́n tí bá ní kí n máa sàn tán wọ́n yẹn irọ́ ni mo pa torí àwa kiri gbà yẹn yẹn bọ̀ tí tó ṣojú wa ti Paso ìṣojú mi
Pàṣọ so Pàṣọ dẹ̀ yìí ṣe dáadáa náà dì sí mi ò rẹ́ni tó sọ̀rọ̀ Pàṣọ ní burú mi ì lóṣùpá ò dá o ṣùgbọ́n Pàṣọ ọmọ ni Pàṣọ. orí odò tó bá tójú ẹni kún. kì í ṣe pé Pàṣọ fún mi ní kọ́bọ̀ rí o ṣùgbọ́n èèyàn ni èèyàn ni a ti lọ location tí Pàṣọ wà ń bẹ̀ ẹ̀yìn Jayé Ọlá ni mò ń jẹ́. àwọn Ajayẹmí àti Fọkà Akíndélé ẹ̀mú. Tóyìn ni mo láìkọ Tóyìn ni mo láìkọ. nínú Ọdúnládé Adékọ́lá àti Fẹ́mi Adébáyọ̀ ẹ̀mú kan. àwọn question ní má lágbára o. ẹ̀yẹ̀ kan lẹ máa mú. wẹ́ ó lọ fà. nínú Ọdún àti Fẹ́mi Adébáyọ̀. àwọn méjèèjì ni mo ti bá ṣiṣẹ́ dáadáa ó dẹ̀ di dandan ká mú kan. bẹ́ẹ̀ ni. Ọdún má bínú ẹjẹ́ àmọ́ Fẹ́mi Adébáyọ̀ lẹ́mú. Fẹ́mi Adébáyọ̀. ok kí lẹ ní láti sọ ní ọ̀rọ̀ ìgbìyànjú fún àwọn tó fẹ́ darapọ̀ mọ́ eré tíátà àtàwọn tó ṣẹ̀ṣẹ̀ wọlé. ọ̀rọ̀ tí mo ní fáwọn tó ṣẹ̀ṣẹ̀ ń wọlé àbáwọn tó fẹ́ darapọ̀ ní pé àkọ́kọ́ kọ́ make sure pé àwọn lọ kọ́ṣẹ́ yẹn kọ́kọ́ ṣe mọ̀ pé ìwé náà dẹ̀ wà very important ṣẹ̀rí after bóyá wọ́n kàwé tó wá wò pé àwọn fẹ́ ṣe fíìmù àwọn fẹ́ ṣe iṣẹ́ ìtàgé kọ́kọ́ iṣẹ́ yẹn kọ́ má kàn dédé pé àwọn iṣẹ́ yẹn kọ́ lọ kọ́ iṣẹ́ yẹn lọ́dọ̀ àwọn ọ̀gá tó mọ iṣẹ́ kọ́ọ̀yàn ṣe mọ̀ pé àwọn irú àwọn Fúnkẹ́ Akíndélé wọ́n kọ́ṣẹ́ ni Tóyìn wọ́n kọ́ṣẹ́ ni àwọn Òṣòdì Òkè wọ́n kọ́ṣẹ́ ni so ẹ rí pé wọ́n dẹ̀ sì wà ń bẹ̀ tọ́lọ́hun ò dẹ̀ ní jẹ́ kán wálẹ̀ láìláì. àmín. so nǹkan tíyàn bá ti kọ́ nígbà tí ẹ̀wò tó yẹn máa kún sí ọ̀dọ̀ Bókìrà ló ti kọ́ṣẹ́ oníkálukú ló lọ́gàá bóyá ní àwọn ẹwọ orú kí lórúkọ ọmọbìnrin ọlọ́mbà àfọ̀rúnkẹ́ Ìrètí Ọ̀sàyẹmí Ìrètí Adékọ́lá kan ṣe bórí àná ti bẹ̀rẹ̀ sí ní ṣe freedom lọ́dún fa òun ló kọ́kọ́ ṣe freedom ní ṣe tíátà kó tó di pé àwọn náà ń ṣe freedom wọn náà ń ṣe freedom wọn náà ń ṣe freedom òun ni wọ́n kọ́kọ́ ṣe freedom fún lọ́dún fa so ẹni tó bá fẹ́ ṣiṣẹ́ ìkókọ̀ kó má gàn dédé gbowó wa kókọ̀. ẹ ṣé gan. Thank you for joining us as we come to the end of this show Unscripted with Jeff Owolewa. Oga Generous, thank you for joining us in our dùn. Guys, please join me next time as I come your way on the same channel, Jeff Owolewa TV. If you know that you are watching my video and you have not subscribed to my channel, please subscribe to my channel and smash that notification bell. God bless you for watching. God bless you for dropping those beautiful comments. Hala. Please subscribe to my YouTube channel and press the notification button.